mo ń kọ́ kéwú, mo ń lọ lé kéwú, mo ń kọ́ kéwú. Àfáà mi wá nà mí lọ́jọ́ kan. Ó nà mí débi pé ara mi wá bó mọ́ ẹgba nítorí kíni, nítorí pé mo pẹ́ délé kéwú. Mo bá gbé ẹrù mi, mo bá da Kùránì wọn, mo dá ogbó ẹ̀ nù, mo bá gbé ẹrù mi, mo bá lọlé. Mi ì délé, mo sì ti kó lé kéwú. Mo wá lọ sápamọ́ sínú igbó kan. Ní ọjọ́ náà lọ́hùn, ìgbà táwọn ọmọdé kéwú jáde, èmi gangan náà wá ṣe kíni, èmi gangan náà wá, mo wá gbéra. Ó di ilé, wọn mọ̀ bóyá mo lọ lé kéwú àbí mi lọ lé kéwú. Àtọjọ́ yẹn ni mo ti délé kéwú gbẹ̀yìn. Ìgbà tí mo wá dàgbà ni mo wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé possibly ká ní mo pẹ́ lé kéwú nígbà náà, mentality mi wọ́n ti change ẹ̀, wọ́n ti tọwọ́ bọ̀. Nítorí èmi ò ní dúró lórí kéwú Al-Qur'ani nìkan gẹ́gẹ́ báwọn kan ṣe ń ṣe. Mi ní dúró lórí kéwú Al-Qur'ani nìkan. Ìgbà tí mo wá dàgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ṣe research, ìgbà tí mo bẹ̀rẹ̀ copyright, tí mo bẹ̀rẹ̀ sí ṣe research at the age of 21, mo wá discover pé tá bá ní ẹ̀sìn kan lọ́lọ́run fẹ́, lọ́lọ́run á fi ṣèdájọ́ ayé, ṣé wèrè ní gbogbo wa ni? Kílé tọ́lọ́run ò dá gbogbo wa ní ẹ̀sìn kan yẹn? Kílé tọ́lọ́run ò dá gbogbo wa ní ìran kan tí ò dá gbogbo wa ní ẹ̀yà kan? Àwa bí wa sílé ayé tán, àwa ń jà fún ẹ̀sìn. Subhanallah. Ọlọ́run mọ̀ tó títóbi rẹ̀ Ọlọ́run. Orí wa ti dàrú. Ẹ̀yin àfáà yìí ẹ̀ ti ń ya wèrè. Mo lo ohun Buhari ọmọ Musa torí pé mo gbà fún Buhari ọmọ Musa ni mo láìkì wá sí ẹ̀, mo láìkì ẹ̀. Mi láìkì ẹ̀ torí pé mùsùlùmí ni, mo kàn láìkì ẹ̀ personally, mo láìkì, ó máa ń fi àwọn àjẹsà sí àwọn ọ̀rọ̀ ẹ̀. Padà sórí tọ́pìkì wa torí ta lọ́lọ́run la ṣe wá. Tí mo bá ń ṣe àwọn analysis kan, àwọn àfáà kan tó súnmọ́ mi wọ́n máa ń wò pé ṣé ó ń gbèjà wa ni àbò ń bá wa jà? Mi ì gbèjà yín, mi ì sì bá yín jà, òótọ́ ọ̀rọ̀ òun lèmi ń sọ. Táwa ní ẹni tí ò bá ṣe ẹ̀sìn wa, Ọlọ́run ò ní gba àdúrà lọ́wọ́ ẹ̀ àbí kó máa wọná. Definitely àwọn baba ńlá baba wa, àwọn baba ńlá Muhammad sallallahu alaihi wasallam tá a sọ pé ń tẹ̀lé, irú náà wà wọ́n ń jóná lọ́wọ́ ni àbí? Bàbá tó bí Muhammad ó ń jóná lọ́wọ́. Àwọn ọ̀ràn Muhammad kó tó di pé ó ń gbẹ̀sìn ó ń jóná lọ́wọ́ ní inú náà Jahannama àbí? Orí yín ti dàrú. Wèrè kan lọ́jọ́ kan wọ́n sọ fún mi pé ok, kílé tó yẹ pé gbogbo Arab tó fi kọ Al-Qur'an tí a lè translate, ṣe bẹ́ẹ̀ translate ẹ̀ sí Yorùbá, ẹ̀ translate ẹ̀ sí àwọn èdè yẹn. Kílé tí a lè máa fi èdè ìtẹ́ translate ẹ̀ sí, ká máa fi, tá bá ti fẹ́ kírun, ká máa fi èdè Yorùbá ka Al-Qur'an tá bá ti fẹ́ kírun. Take for example, Bismillahirrahmanirrahim. Isa ta máa sọ pé Bismillahirrahmanirrahim, Alhamdulillahi Rabbil Alamin yẹn, ká máa sọ ní Yorùbá àbí ká máa sọ ní Igbo. Àwọn olórí bú àfáà wa wọn nígbà irọ́ torí pé wọ́n ní agenda. Saudi ló dé sponsor agenda yìí. Saudi Arabia òun ló sponsor agenda yẹn cause wọ́n ní agenda. Padà sórí ọ̀rọ̀ ta lọ́lọ́run, ọmọ jẹ́ kí n yàbàrà mọ́. Mi ì fẹ́ pẹ́ láàárọ̀ ìmọ̀ ń lọ bí iṣẹ́. Àwa níṣẹ́, àwa iṣẹ́ àfà, àwa níṣẹ́. Ìwọ tó bá ti fẹ́ àfà, o ti mọ̀ pé 419 ló fẹ́. Bẹ́ẹ̀ ni, torí tí àfà tí ò bá ti níṣẹ́ míì tó ń ṣe tó yẹ pé àfà nìkan ló ń ṣe, olè ni olè 419. Torí ẹni tó bá wá ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀, tó bá wá wọṣẹ́ lọ́dọ̀ ẹ̀, yóò parọ́ fẹ́ nìyẹn nígbà tí ò bá rí customer mọ́, á parọ́ fẹ́ nìyẹn, á gba ẹ̀ nìyẹn, wọ́n ò jọ fọlọ́pàá kó yín ni. Ìbí kan náà ka eré òkú mọ́ lọ́wọ́ recently tó ṣe tó ti pé àfáà ni, eré òkú tútù, eré yín burú. Mi ìdárúkọ ẹni kankan o. Ẹni tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí mo nà nípa àpàdé tó bá ta bá kó lọ túnbẹ̀ ṣe òun ló mọ́ra ẹ̀, orí gbogbo yín burú láì.
padà sórí ọ̀rọ̀ TaniOlohun jàre, mi fẹ́ pẹ́, ẹ má bínú jàre ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share program yìí, wọ́n flag program yìí, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi share ẹ̀dọ́, ẹ má jẹ́ kán flag ẹ̀ torí òótọ́ ọ̀rọ̀ fẹ́ jábọ́ lórí ìdí tí àwọn àáfàá wa fi lọ ń visit TaniOlohun nínú sẹ́ẹ̀lì. Ṣé rí TaniOlohun ti di egun ẹja o sí ìjọba Nàìjíríà lọ́rùn, sí ìjọba Kwara State lọ́rùn, sí commissioner of police Kwara State lọ́rùn, sí gbogbo àwọn ọlọ́pàá Kwara State lọ́rùn, sí gbogbo àwọn àáfàá wa nílùú Ìlọrin. TaniOlohun ti di egun ẹja sí yín lọ́rùn. Kódà mo lè sọ pé sí gbogbo àwọn mùsùlùmí àgbáyé, TaniOlohun ti di egun ẹja sí gbogbo mùsùlùmí àgbáyé lọ́rùn. Torí pé kí ni? Ṣé ẹ rí lábẹ́ òfin, ẹni tí ò bá fẹ́ yàn tó yẹ kóun ló gbìyàn débẹ̀, ẹ lọ kidnap èèyàn ní lílù ẹ̀, ẹ gbé wá sílùú yín, ẹ ń bá ṣẹjọ́ civil case o, ẹ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́, ẹ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí civil case lọ́wọ́, bí ẹni pé ó jalè, bí ẹni pé ó ń dàlúrú, ẹ wá ń káǹtì ẹ̀sùn wèrè. Báwo jẹ́ pé ẹ̀ ní kàwé kí ó nìkan náà ti fi ba yé gbogbo yín jẹ́, ẹ kàwé ẹ̀ wá ìmọ̀ ọlọ́rí ibu yín, ìmọ̀ ogun rẹ̀ ń wá káàkiri, kò ní dáa fún gbogbo yín láì. Mi ìdárúkọ o, báwo ẹ̀ kó sọ pé mo ṣépè fún gbogbo yín, bóyá orúkọ ẹ ló ń jẹ́ gbogbo yín, mo rò pé orí yín burú. Mo wá ń sọ fún àwọn wọ́dà tó wà ní sẹ́ẹ̀lì ibi tí wọ́n fi TaniOlohun sí, tí nǹkan kan bá ṣe TaniOlohun, you are responsible. Ẹni tí ò láìkì mi wá ń check mi sẹ́ẹ̀lì, what if tó bá poison tó yẹ pé èèmọ̀ ẹni láti poison TaniOlohun, poison tó jẹ tán nìyí, ó jẹ nǹkan tó jẹ nísìn poison ni, antidote rẹ̀ rí lọ́wọ́ mi, tó o bá ti gba ìsìlámù mi ní fún ọ lantidote, tó o bá ti ṣe gbóló tó bá ti gba ìsìlámù antidote ẹ̀ rí, wàá sì máa ṣe kíni, wàá máa jẹrà díẹ̀díẹ̀. Tí mo sì mọ̀ pé TaniOlohun ò ní fi ìṣẹ̀ṣe lẹ̀ fún ìsìlámù, kò sí bó ṣe lè wù kó rí, torí TaniOlohun ni Olódùmarè fẹ́ lò láti liberate ìṣẹ̀ṣe o. Ṣé ti gbọ́ kan sọdún ìṣẹ̀ṣe rí Nàìjíríà kan sì gba holiday? Ìgbà tí TaniOlohun bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ o. Òjíṣẹ́ kan ni TaniOlohun sí ìran Yorùbá, ẹ̀fẹ́ ẹ̀kọ́. Ẹ wá wò, what if tó yẹ pé tó máa poison TaniOlohun, yẹ̀bí wọ́n sọ pé wọ́n lù ú ní sẹ́ẹ̀lì. What if tó yẹ pé agenda wọn ni láti poison yẹn, tó ti mọ̀ pé tó bá jáde á tún lé sí i, ó ti mọ òfin, ó ti mọ irú nǹkan tá a fi gbé, kò ní dárúkọ mọ́, á wá tún lé sí i, àwọn àáfàá ò sì fẹ́ kó ṣẹlẹ̀. Torí ẹ mọ̀ jẹ́ ń tàn yín, TaniOlohun ò ní dákẹ́ o. Ó tún fi Ọlọ́run tó lẹ́mìí mo fi búra, TaniOlohun ò ní dákẹ́. Nǹkan tó kàn máa change ni pé kò ní dárúkọ mọ́, torí ó ti mọ tẹ́ ẹ fi gbé ìrọ́ tẹ́ ẹ pa mọ́, tẹ́ ẹ fi gbé, ó ti mọ, òun náà wá yàgò fún àwọn evidence. àwa mọ̀ pé òótọ́ ni nǹkan tó ń sọ, àwọn pé òótọ́ pọ̀ nínú nǹkan tó ń sọ, òótọ́ ló pọ̀ jù nínú nǹkan tó ń sọ. Ta lè máa bú bàbá ìta rẹ̀ òníta tí wọ́n mọ àlìlẹ̀ yín ni, èmi nítorí pọ́n sọ̀rọ̀ bí bàbá ti yín ni gbogbo ohun tẹ́ ń ṣe yìí. Subhanallah. Nítorí TaniOlohun gbogbo àgbáríjọ àwọn àfáà tó yẹ pé wèrè ara yín, gbogbo wèrè olórí burúkú ara yín, tẹ́nìkan bá lóun fẹ́ rí yẹn máa ní ká ní kó jókòó síta, àwọn àlejò lóun lọ́wọ́, so ìwọ ò lálejò kankan lọ́dọ̀ nígbà tí kéèsì di kéèsì TaniOlohun. Ọlọ́run tó ṣe tó fẹ́ rí àṣírí yín ni, tó fẹ́ káwọn tẹ́ ẹ mọ́ ń fáwọn náà tó fẹ́ kán rí àṣírí yín. Mi ìdárúkọ tó bá wá fún mi tí ẹ ta nìyẹn o, èmi ò ṣeré o, èmi mọ ẹ̀tọ́ mi lábẹ́ òfin, ló jẹ́ kí n máa ra caution. Mi ìdárúkọ ẹnì kankan, bóyá orúkọ rẹ ló wá ń jẹ́ àwọn àfáà wa àbí àwa mùsùlùmí, wàá sọ fún mi. Ẹ dákun, ẹ bá mi share program yìí, wọ́n flag ẹ bá mi share program yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi share program yìí, ẹ jọ̀ọ́. Ẹ máa da like love, ẹ máa da like love bò, ẹ bá mi share program. Ẹ máa rí pé tá mo ti wá ṣe program láàárọ̀ yìí kí n tó lọ bí iṣẹ́, torí àwa níṣẹ́ àwa iṣẹ́ àwọn àfáà olórí ibú. So TaniOlohun ti dégun ọjà sí gbogbo Yorùbá lọ́rùn.
ó dégun já sí gbogbo àgbáyé lọ́rùn, ó dégun já sí gbogbo ẹ̀yin àfáà lọ́rin lọ́rùn, ó dégun já sí gbogbo ẹ̀yin ìjọba lọ́rin àti ìjọba Nàìjíríà lọ́rùn. Tí nǹkan kan bá ṣe, nǹkan àjọṣe gbogbo wa ni, nǹkan àjọṣe gbogbo wa ni. Bóyá lẹ mọ̀ pé ẹnìkan yọ pé TaniOlohun ó ti wà lẹ́wọ̀n, ṣe pé ó ní kinní kan ni. Ẹ̀yin ò mọ̀ pé ẹ̀yin ò mọ̀ bí wèrè ara yín sì máa ń claim pé ẹ mọ̀ bí kádàrá ṣe máa ń ṣiṣẹ́. Àwọn onílẹ̀ ló gbé TaniOlohun dìde. Wọ́n ti mọ̀ pé bí ní àjò ẹ̀ ṣe máa rí nì. Kí ní àjò ìṣẹ̀ṣe, kí liberation ṣẹ̀ṣẹ̀ lè dé, bí ní àjò TaniOlohun tá a máa fi ṣe sábà bí liberation yẹn bó ṣe máa rí leléyìí. Ẹ tún wá help ẹ̀ wèrè ara yín wá jáde. Celebrity ni TaniOlohun, ẹ mọ̀. Celebrity òun ni TaniOlohun. Ẹ sọ di celebrity pọ́. Àwọn onílẹ̀ ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Ara nǹkan tó ń wá ṣe láyé ti ẹ̀ nìyẹn. Ara nǹkan tó ń wá ṣe láyé. Tí ò bá sì parí ẹ̀, wàláhì tàláhì, mo fọlọ́run búra, gbogbo ohun tó wù kẹ́ ẹ lè ṣe, ẹ̀mí TaniOlohun ò ní bọ́. A tún wá lè sí ni. Ẹ gbọ́, tí ò bá ti parí assignment ẹ̀ láyé, a lè sí ni. Ṣé rí àwọn ìyá ọlọ́sùn, èmi ò bá yín wí o, àwọn ìyá ọlọ́sùn kan jákujàku kan tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n, tó jẹ́ pé mùsùlùmí ara wa ni wọ́n, ṣùgbọ́n eré wọn ti dàrú. Wọ́n jẹ́ kí àwa mùsùlùmí kan lo àwọn káwá dàbẹ̀ ni pé oníṣẹ̀ṣe ni òkè òkú lòkú rè, òkú olókè òkú nígbà kan tẹ́lẹ̀. Ẹ má mú wa àgọ̀. I am a learned person. Àgọ̀ èmi ò ṣe àwọn tí pé kéwú nìkan ni irọ́ lọ́sàdẹ̀rẹ́ bí achievement wọn nìyẹn, gbé jìmbà sórí eré yìí dàrú láì. Bẹ́ẹ̀ ni ẹnìkan ò lè pàjá fún mi lọ́bọ̀. Ẹnìkan ò lè. Látìgbà tí mo ti yọ orúkọ Muslim, èmi ò mọ orúkọ Àràbí, ọmọ Yorùbá lèmi, mo ti yọ kúrò orúkọ mi. Mi mọ̀ kú kílẹ̀ tó mọ̀. Mi mọ̀ torí ẹ̀ sọ pé mi kí wákàtí márùn-ún mọ̀. Èmi ò kàn kí n kírun ní mọ́ṣáláṣí dé torí ẹ̀kọ́ olórí ibú ló pọ̀ jù. Mentality yìí lè máa gbé sèmi lórí eré. Ẹ fẹ́ mi àti Ọlọ́run kalẹ̀. Àdìsí, ṣé èèyàn bí tèmi kọ́ ló kó àdìsí? Àbórí yín dàrú ni. Ẹnìkan kó àdìsí nísìn. Mi àwa tán bí 20 years ago, àwa dá àdìsí yẹn nù, a ní kò correct, a rí mistake ń bẹ, sórí yín burú ni. Ọpọlọ yín ò wá ṣiṣẹ́ fún yín. Ẹ máa wá ẹ̀rí olórí burúkú káàkiri. Ẹ̀rí olórí burúkú tí ò ní bá yín wáyé ọjọ́ mi lè máa wá káàkiri. Èmi ń ṣerú irọ́, èmi ò ṣerú ẹ̀ ń tèmi. Èmi ò ṣerú rẹ̀ ń tèmi. Ẹ gbọ́. Olórí burúkú yín. Mùsùlùmí ẹ mọ́ jẹun ẹlẹ́dẹ̀, ẹ mọ́ jẹun ẹlẹ́dẹ̀, ẹ mọ́ lè jẹun ẹlẹ́dẹ̀ mọ́. Olórí burúkú yín. Àṣejẹ tán máa ń fi ẹlẹ́dẹ̀ ṣe lè máa wá káàkiri. Àfà. Lórí ọ̀rọ̀ TaniOlohun mo tún padà sí nǹkan kan gbọ́dọ̀ sí TaniOlohun. What if tó bá yẹ pé visit wọn sí prison síbi tí TaniOlohun wà, wọ́n fẹ́ lọ poison yẹn ní ńkọ́? What if ẹnikẹ́ni tó bá fẹ́ lọ rí TaniOlohun, kódà kí ìyá tó bí TaniOlohun fẹ́ rí TaniOlohun, tí ò bá ti lè pass through lọ́ọ̀yà TaniOlohun, ẹ gbọ́dọ̀ jẹ́ kó rí TaniOlohun. This is the time to give TaniOlohun more protection than ever before. Kí ló táwa mùsùlùmí rí báyìí? Ànábì ò ṣe Islam báyìí. Ànábì kò ṣe Islam báyìí. Àwọn bàbá tá a la kọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn ṣe Islam báyìí. Ìgbà tí àwa ọ̀dọ́, àwa tá a lọ́pọlọ, tá a bẹ̀rẹ̀ sí ń ṣe Islam ni àwọn kan ṣe mọ̀ pé kéwú tí bàbá àwọn kéwú yẹn ò kọ̀rẹ́ẹ̀tì, àwọn ò lè kírun lẹ́yìn bàbá àwọn kan. Orí yín burú. Orí yín ó burú. Ó èyí lèmi ti ṣe tán, mo mọ tó ṣẹlẹ̀, mo mọ tán fojú àwọn bàbá yẹn tán ni àwọn kan, àwọn lórí bú kan, àwọn alì kìnì kan, àwọn alì kìnì kan, àwọn tẹ̀ kìnì kan. Àbí kò fẹ́ dá fún gbogbo yín ni. Bóyá orúkọ ẹ̀ ní alì kìnì kan, bóyá orúkọ ẹ̀ ní tẹ̀ kìnì kan, wàá sọ fún mi. Ṣé ẹlẹ́ẹ̀gbọ́n ni? Ṣèyíkì iná Sálíbù, àbórí yín dàrú sá. Ta ló pè yín? Èmi máa ń blọ́ọ̀kù èèyàn.
èyàn máa block èyàn mo rò pé ẹ gbádùn page mi mo wà yìí má sọ̀sọ̀kúsọ lórí page mi tó bá fẹ́ sọ nǹkan lọ sórí page ẹ lọ create page rẹ kẹ́ máa gbáyàn bẹ́ẹ̀ ẹ̀yẹ máa gbáyàn lọ́mọ gbáyàn bẹ́ẹ̀ ìwọ ló mọ̀ ìwọ náà fẹ́ lórúkọ ni táwọn sọ pé kí ló kàn mí pẹ̀lú dáadáa àtàtẹ́ ń ṣe àbórí ẹ yìí ẹgbórí ẹ pé èmi ò mọ̀ wò mọ́mọ́ èmi ṣọ́ra o bá mi pín ó ti ẹ̀dá báwọn ọmọ náà la rán sí náà bá mi pín kó lè kan àwọn máa lè rárá àwọn máa lè kan táwọn tó yẹ pé gbégbèkúgbè sórí ẹ̀sìn olórí ibú náà gbà sódì tó yẹ pé báwọn bí ṣe tiẹ̀ nìyẹn sáwọn èèyàn àgbà irọ́ kí ẹ máa wá sídi olórí ibú káàkiri ọ̀dọ̀ wọn ọ̀dọ̀ tọ̀ ọdọjọ́ gbé ndí àlìkìyàmá. So kí ni mo fẹ́ sọ ọ̀rọ̀ ta lọ́lọ́hun wọ́n ní anybody tó bá fẹ́ rí ta lọ́lọ́hun tí ò bá ti lè go through lọ́ọ̀yà ta lọ́lọ́hun kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè jẹ́ ìyá tó bí ta lọ́lọ́hun kò gbọ́dọ̀ rí ta lọ́lọ́hun tí ò bá go through lọ́ọ̀yà ta lọ́lọ́hun. ọ̀gá mi Mr. Shitu ẹ ṣe jàre àwọn ọmọ àlè OAU wọ́n rò pé àwọn so kí ó dáhùn bàbá yẹn ké kò kọ̀rẹ́tì mọ́ nítorí pé wèrè kan ti mú àdìsí olórí ibú kan wá wèrè tó jẹ́ pé èèyàn bíi tèmi ni ó mú àdìsí wá ó da àdìsí wọn wá ń tẹ̀lé èmi ò nígbàgbọ́ nínú àdìsí kẹta kò ní dá fún àdìsí láì àbúrí àdìsí dàrú àtàwọn tó kó àdìsí àbí kò fẹ́ yé wọn. èèyàn máa ń gbọ́n mọ iye àwọn tó ti kú ònú sílámù tó yẹ dáadáa tán ṣe yìí ni. ẹni tó bá ṣe rìsáàcì mo máa ń sọ kí ní kò pé gbogbo wa táwákátá tá ń follow religion blindly gbogbo aláṣẹ Ọlọ́run tó dá wa gbogbo aláṣẹ ẹni tó dá àwa èèyàn tó Ọlọ́run dá wa wá fún wa ní ọpọlọ kí ni ìdí tó fi fún wa lọ́pọlọ ó fún wa lọ́pọlọ ká lè lò ó yàtọ̀ sí nǹkan tá ń gòkè tá bá sọ pé báyìí nǹkan báyìí lórí kí lè tí a lo ọpọlọ wa on a neutral ground wèrè kan wọ́n fẹ́ ṣe rìsáàcì. Okay, take for example wọ́n bí mi nílé mùsùlùmí wọ́n bí mi as a muslim wọ́n bí mi sínú islam mo wá fẹ́ ṣe research lórí christianity àti ìṣẹ̀ṣe mo wá ń fi ẹ̀kọ́ islam tán kọ́ mi yẹn mo wá fi ń ṣe research yẹn. I will never get to the point of the reason why I'm doing the research in the first place because I was sentimental in the first place because mindset islam ni mo fi lọ ṣe research yẹn. I will never see the truth. Well, but 9 years ni mo fi lọ church 9 years ni mo fi lọ church mo fi kọ́ Bible. Ma sọ fún you cannot preach the Bible to me. I would rather preach to you because I know the Bible more than most of you Christians. But tí mo wà ní secondary school, I represent my school in Yoruba. I say Odufa to be precise. Gbogbo odu mẹ́rìndínlógún kò sí eléyìí tí mi mọ̀ lórí. Kò sí eléyìí tí mi mọ̀ lórí. Mọ̀ iye odù tó wà ní 400 plus ló wà náà àwa kọ 16 nínú 400 àwa láti mọ́dù kí ló tẹ̀ ṣe research wèrè ló pọ̀ jù ní gbogbo àwọn ọmọ ayé gan wèrè gidi ló pọ̀ jù ní gbogbo wa. ọjọ́ tá a bá tó lẹ́nu láti máa lo ọpọlọ wa personally according to the capacity bọ́lọ̀ ń ṣe fún wa látó máa rí òótọ́ aside the irọ́ táwọn àfa wa táwọn ìmáàmù wa táwọn pásítọ̀ wa táwọn aláwo wa ń pa fún wa ẹ ṣe personal research fúnra yín on a neutral ground without being okay Muslim ni mo fẹ́ ṣe research Christian ni mo fẹ́ ṣe research aláwo ni mo fẹ́ ṣe research ẹ ṣe research on a neutral ground ẹ má ka àdìsí owó lórí ibú kan o gbé Kùránì ká kó yé interpret ẹ Ọlọ́run torí Ọlọ́run fi fún ẹ pọ̀lọpọ̀lọ gbé Bible ti confusing ni ó ti yẹ pọ̀ but gbé Bible ká kó yé ẹ interpret ẹ gbé Ifá gbé odù gbé ìwé Ifá ká ìtàn ni story ni nǹkan tó ti ṣẹlẹ̀ ni nǹkan tó tún máa ṣẹlẹ̀ ni prophecy ni àti revelation ká kó yé wàá rí ibi tí òótọ́ wà jù ní gbogbo ẹ̀ ó ní mo sì máa ń sọ̀rọ̀ la Christianity dé ó gbé 10 commandments dé nínú àwọn ìjọ mímọ́ nísìn ìjọ Ọlọ́run nísìn àwọn mélòó ló implement 10 commandments yẹn wọ́n ti gbàgbé 10 commandments ní kálukú owó ìdá mẹ́wàá ló ní kálukú ń follow
Islam gbé tiẹ̀ dé, ó ní ìfẹ́ fìfẹ́ lo ẹ fẹ́ra yín. Nítorí kí ni Islam ṣe ní Islam ṣe ní ẹ fẹ́ yàwó, tẹ́ bá lágbára méjì, ẹ bá lágbára mẹ́ta, tẹ́ bá lágbára mẹ́ta. Ó pọ̀, ìdí ẹ̀ pọ̀. Ìgbọ́n olórí burúkú ló pọ̀ jù náà àwọn tó máa ń ṣe interpretation yẹn. Eré bó ṣe máa fẹ́ fún àwọn náà máa ń ṣe interpretation yẹn. Àwọn tó wá mú Islam yẹn fún wa, ṣé wọ́n gbà kẹ́yìn fẹ́ ọmọ wọn? Ẹ jí ya wèrè. Ṣé wọ́n gbà kẹ́ fẹ́ ọmọ wọn? Wọ́n ní ẹ máa bí sí, kò ní dáa fún gbogbo yín láì. Àwọn oníṣẹ̀ṣe wọn fi gbà kankan tako ẹni kankan, wọ́n ṣe tí wọ́n ní. Kí wá ní problem àwa mùsùlùmí? Kí ni problem àwa kristẹni? Kí ni problem gbogbo ayé? Lórí ọ̀rọ̀ ta Ọlọ́run, egun ọjà lélẹ́yìí o. Ìránṣẹ́ kan tọ́lọ́run rán sí gbogbo ọmọ Yorùbá throughout àgbáyé ní sáà tá a wà yìí nìyẹn. Òjíṣẹ́ kọ̀ọ̀kan máa wá ní àkókò kọ̀ọ̀kan láti wá ṣe kíni, wọ́n ní assignment. Ṣebí lè mùsùlùmí láti bí TaniOlohun, kí lẹ́yìn àfáà wá ṣe tó ṣe wá dégun ọjà sí yín lọ́rùn torí pé ó rò òótọ́ ọ̀rọ̀, ó sì decide láti sọ tọ́. Kò ní jù báyìí lọ. Èmi níṣẹ́ tí mo ń ṣe, mo fẹ́ lọ wẹ̀, mo fẹ́ lọ bí iṣẹ́. Wọ́n tó bá lórí èyí lo fídíò mi against mi kó wá sọ orúkọ bàbá ńlá kú bàbá ẹ̀ tí mo dá, àbí blackmail tí mo ṣe lé orúkọ bàbá ńlá kú bàbá ẹ̀. Ó dàárọ̀.